kálẹ́ ẹ̀kọ́ tòórọ́ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ìròyìn wa tálẹ́ tòní pẹ̀lú ètò ààbò, níbi tí àwọn elétò ààbò ní olú ìlú ilẹ̀ Nàìjíríà ti ń já àwọn ọ̀daràn nípa ti ìkìlọ̀ wípé kí wọ́n so owó agbéjẹ́mọ́wọ́ láti má ṣe domi àlàáfíà agbègbè náà rú tó bá ti di ìgbà ọdún Easter àti lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣọdún ọ̀hún tán. Bí bẹ́ẹ̀ kọ́, kí wọ́n máa múra sílẹ̀ láti fojú winá ìdà òfin. Ìkìlọ̀ yìí ló ń wáyé pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn elétò ààbò lórí ìgbáradì fún ọdún ti Easter tó ń bọ̀ lọ́nà. Akọ̀ròyìn wa olóòtú Yakub ni oníròyìn tó bá ń wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí kí wọ́n sì máa lẹ́mìí ìdáríjì lẹ́yìn tí wọ́n sì jẹ́ kí wọ́n nírètí wípé ohun gbogbo ń bọ̀ wá dẹrùn láìpẹ́. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ń ló sọ èyí di mímọ̀ nígbà tí òun àti àwọn àkójọpọ̀ League of Imam àti àfà ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn jọ ń ṣínú papọ̀. Akọ̀ròyìn wa Hakeem Jimoh ló jábọ̀ ìròyìn yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí síwájú sí i. Ọba tí ò dójú àdúrà ti wá. Gómìnà Dàpọ̀ Abíọ́dún níbi ìsínu àwẹ̀ náà pẹ̀lú àwọn àjọ ìmáàmù àti àfáà ní ìpínlẹ̀ Ògùn fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí àjọ náà fún akitiyan tí wọ́n ń ṣe láti tún ayé àwọn ọ̀dọ́ ṣe ní ìpínlẹ̀ yìí kúrò nínú àwọn ìwà àìbójúmu. Gómìnà wa ṣèlérí láti rí i pé òun kọ́ ọ́fíìsì tó bójúmu fún àwọn ẹlẹ́sìn kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ní ìgbàgbọ́ wípé ọjọ́ ọ̀la yóò dára ní orílẹ̀-èdè Nàìjíríà àti wípé òun ní ìgbàgbọ́ nínú akitiyan ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí i pé wọ́n ṣe àtúnṣe àti àtúntò sí orílẹ̀-èdè yìí tí yóò fi dára. Mo fẹ́ rọ̀ wá pé kí a túbọ̀ ní ẹ̀mí sùúrù, ká túbọ̀ ní ẹ̀mí àfimọ́ra. Ọlọ́run fẹ́ kí àti Christian àti Muslim kí gbogbo wa ká túbọ̀ kún fún àdúrà ní àsìkò yìí. Gómìnà ṣèlérí wípé òun ò ní kàárẹ̀ nípa ìpèsè àwọn amáyédẹrùn fún àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn nípa ṣíṣètò àwọn ètò ìrànwọ́ lóríṣiríṣi ní ẹ̀ka ètò ọrọ̀ ajé. Ó fi ìdánilójú hàn pé ìṣàkóso láìpẹ́ ni yóò máa ta ìrẹsì ní ìwọ̀n ìdá 50 sí iye tí wọ́n ń tà á, àti wípé yóò bẹ̀rẹ̀ nípa àwọn òṣìṣẹ́ ìjọba. Bákan náà ni àwọn tó ní ìpèníjà ara yóò máa gba ìrẹsì náà lọ́fẹ̀ẹ́. Ó fi ìdánilójú hàn pé ìgbìmọ̀ kan yóò di gbígbé kalẹ̀ fún eléyìí. Nígbà tó ń fèsì, akọ̀wé àjọ àwọn ìmáàmù àti àfáà ní ìpínlẹ̀ Ògùn Tajudeen Adéwùmí gbóríyìn fún gómìnà fún oríṣiríṣi akitiyan rẹ̀ àwọn ètò lóríṣiríṣi. Ó wá dúpẹ́ lórúkọ àgbẹ̀ náà wípé àwọn kò ní kàárẹ̀ nípa títẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún àṣeyọrí ètò ìjọba tó wà lóde. Bákan náà ni àkànṣe àdúrà wáyé fún ìṣọ̀kan, àlàáfíà àti ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ George Akume ti tún ìgbésẹ̀ àrà ọ̀tún gbé lórí ipa takuntakun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé láti kojú rúkèrúdò ohun tí ìrànwọ́ epo bẹntiró tí wọ́n yọ bẹ́lẹ̀, léyìí tí ìjọba àpapọ̀ nílẹ̀ Nàìjíríà yìí yóò yé má ṣaláì ṣètò àwọn ohun amáyédẹrùn lọ́lọ́kan òjọ̀kan nílẹ̀ Nàìjíríà káàkiri ẹkùn. Akọ̀wé àgbà fún ọ̀rọ̀ ajé Akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ George Akume ń ló sọ èyí di mímọ̀ nígbà tó ń gba àwọn aṣojú àwọn ọmọ Yorùbá lálejò ní ìpínlẹ̀ 19 tó jẹ́ wípé òun náà ni tó jẹ́ ti àríwá ti orílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ àwọn ipa takuntakun tí ìjọba àpapọ̀ ń kó láti dẹ́kun òṣì àti ìṣẹ́dànù nílẹ̀ yìí, ó ní èrò ààrẹ Bọ́lá Tinubu dá sílẹ̀ Nàìjíríà tó sì wá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ máa ní sùúrù kí wọ́n sì máa ṣe àtìlẹ́yìn sí ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó wá ní òun mọ̀ dájúdájú wípé ohun tí àwọn ọmọ Nàìjíríà ń là kọjá báyìí fún ìgbà díẹ̀ ni, lẹ́yìn tí ó sì padà so èso rere fún ọrọ̀ ajé wa búpẹ́ bóyá. Akọ̀wé àgbà
akọ̀wé ìjọba àpapọ̀ yìí wá gbé òṣùbà káre láyé fún àwọn ọmọ Yorùbá tó wà ní ìpínlẹ̀ àríwá mọ́kàndínlógún kú ọmọ ṣe pẹ̀lú ìṣọ̀kan àti ìmúgbòòrò tí wọ́n jẹ́ wà láàrin ẹ̀yà wọn. Alága àwọn aṣojú náà tí í ṣe alága ìgbìmọ̀ àwọn orí adé àti níjòyè ní ìpínlẹ̀ mọ́kàndínlógún tó jẹ́ ti àríwá àti olú ìlú ilẹ̀ Nàìjíríà ìyẹn ọba Muhammad Arigbabuwo wọ́n ń ṣàpèjúwe ìpàdé tí akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ yìí pè gẹ́gẹ́ bí ohun tó tọ́ àti ìpàdé onílàákàyè tí a lè fi sọ orílẹ̀-èdè yìí di tuntun tí a sì tún mú un gúnlẹ̀ sí èbúté ògo. Wá gbé òṣùbà káre láyé fún un pẹ̀lú bí ó ṣe dúró déédéé fún àtìlẹ́yìn ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kí ó bá lè ṣe àṣeyọrí. Àwọn òléwájú tó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú agbòrò ìyẹn PDP ni wọ́n ti kóra wọn jọ tí wọ́n sì ti ń fikùn lókun láti lè jẹ́ kí omi tuntun rú kí ẹja tuntun wọnú rẹ̀ lẹ́yìn tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe kòkárí àti ìgbáradì fún ìdìbò gbogbogbò èyí tó ń bọ̀ lọ́dún 2027. Àwọn ìgbìmọ̀ tó sì jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú yìí ni wọ́n ti jọ pàdé pẹ̀lú alága ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ yìí lólú ilé-iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó fi kalẹ̀ sí olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Níbi ni a ti máa mẹ́ni dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. Zara. Ramon, come and help me. You can sell her now to be able to break our fast in this evening. Ramon, have this. This is what you have to do. You understand? It's what you have. Zara. Ramadan, watan samladan na soda kauna ne marabauta da shi. Ramon, me haka. Gasina ni ga lalace ka ba Ramon. Oh, don't worry. Things don't matter. It can be wiped off with just one wash. Okay, thank you. Zara. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان. Alhamdulillah Rabbil Alamin. Yes, it is here again, Ramadan 1445 AH 2024. NTA Ijebu ode, the heritage station, is at it again to avail us the opportunity to maximize the abundant reward during the period through our packages such as tafsiri, call to prayer, station live show, short admonition, and lots more. For further enquiries, contact the marketing department, NTA Ijebu ode, TV House, Eruwan Road, GRO Ijebu ode, Ogun State, or call 080 28 36 48 01 or 080 29 41 14 73. Ramadan 1445 AH. What a rewarding experience. رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان. الحمد